tí wọ́n bá ní kí wọ́n lọ pé bó ṣe ń rí gan-an rèé, èmi ni mo jókòó síwájú yín yìí o. Tán bá ní kọ̀nà ọ̀rọ̀ sí, èmi gangan ni. Tán bá ní pé ọ̀dà dá, èmi gangan ni. Tán bá wá sọ wípé aláfọwọ́fà, orúkọ mi ni. Ẹ mọ̀ yìí rí ewo. Mo mọ̀ pé ẹ dá mi lẹ́bi lóye kí n dára mi lẹ́bi kẹ́ tó dá mi lẹ́bi. Àmọ́ kí ló sún mi débẹ̀? Ẹ kúkú mọ̀, ìyàwó ilé ni mí. Ilé ọkọ ni mo wà. Kódà mo ti bímọ 3 fún ọkọ mi. Ọkùnrin 2, obìnrin 1 ni mo bí fún ọkọ mi. Ìbà Elédùmarè ọba mi òkè. Ìbà ọkùnrin, ìbà obìnrin. Ìbà ọ̀ṣọ́ ilé wa, àjẹ́ ilé wa. Ìbà ẹ̀yin pèdèpèdè tí ń bẹ nílẹ̀ yẹn jójú mi ṣe. Ẹ má jẹ́ n fẹsẹ̀ sílẹ̀ fẹnukọ. Ìtàn tí mo fẹ́ sọ yìí, true life story ni. Arábìnrin kan ló sọ fún mi pé lórí TikTok ló ti pàdé arákùnrin tí àwọn jọ ń ṣe wọléwọ̀de, tí ìyàwó rẹ̀ sì ń fi òun dẹ́rù bà wọ́n láti nǹkan bí oṣù mélòó kan nílẹ̀ yìí. Ẹ wò ó níyàwó lé lòun. Bẹ́ẹ̀ ni, ìtàn yìí kì í ṣe ìtàn mi, àmọ́ màá sọ bẹ́ẹ̀ ni pé mi ló ṣẹlẹ̀ sí, kó lè bá a dùn sọ, kó lè bá a dùn gbọ́ létí. Láburú ò ní ṣẹlẹ̀ sí wa o, àmín. Ẹ wò ó, tán bá ní kí n pe bó ti ń rí wá, bó ti ń rí gan-an ló ń ṣẹlẹ̀ sí mi yìí. Má gbàgbé àti share fídíò yìí o. Má gbàgbé àti like, má gbàgbé àti comment. Tó bá wo fídíò tó like tó comment, wò wọ́n ló mọ̀. Àmọ́ kí ló fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ bí kò comment, kò dẹ̀ like, kò dẹ̀ tún share sẹ́lòmí náà, kò share sí status ẹ̀ lórí WhatsApp ẹ̀, káwọn èèyàn wá wò ó, kán lè mọ̀ wípé ó gbẹnu tán létò. Ẹ wò ó, bó ti ń rí gan-an ní title tí màá po story yìí. Arábìnrin yìí sọ pé òun pàdé arákùnrin lórí TikTok. Orí livestream kan tó máa ń lọ, sí livestream táwọn èèyàn mọ̀ dáadáa, táwọn ọmọ host ẹ̀ ni, táwọn jẹjọ ọmọkùnrin àwọn kan pàdé ń bẹ̀ ni. Wọ́n máa ń ta sáwọn, àwọn jẹjọ ń sọ̀rọ̀. Àti ibẹ̀ lọ, kò sẹ́ni tí ò mọ̀ pé marriage woman lòun lórí ètò yẹn. Wọ́n mọ̀ pé marriage woman lòun. So òun ò dẹ̀ fi bò pé òun ní òun marry. Ó ní àmọ́ ilé òun ò dùn, àti ṣeun. Ilé òun ò dùn, ó ní ọkọ òun. Àwọn jẹ àwọn mu kó mọ̀. Ọkọ òun ò kí ń gbélé o, àmọ́ 5,000 lówó ń jẹ òun pẹ̀lú àwọn ọmọ òun. Ọkọ òun ò kí ń gbélé, 5,000 lówó ń jẹ òun pẹ̀lú àwọn ọmọ òun. Kí wá ló ń fẹ́ ṣe? Òun ń ṣiṣẹ́. Òun ò kí ń ráyè láti dá wọn lóhùn tá bá wà online. Òun máa wà ní níbi iṣẹ́ òun ló máa wà. Tailor lòun, Ọlọ́run pé kó bọ́ lóun gbà fóun bẹ́ẹ̀ náà. Àmọ́ òun ríṣẹ́ ṣe. Òun máa ń ránṣẹ́ ọmọ school dáadáa. Eléyìí fà á kí àwọn èèyàn kí wọ́n like òun lórí live stream yẹn. Tóun bá ti mute, òun ṣiṣẹ́ òun lọ nìyẹn. Rúrúrúrú tó máa fẹ́ dá sọ̀rọ̀, òun ti mute, òun sọ ọkọ tóun fẹ́ sọ, òun dẹ̀ tún bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ òun padà nìyẹn. Ìgbà tó pẹ́ díẹ̀, máyì ní òun fẹ́ bóun sọ̀rọ̀, ó gba nọ́mbà òun. Ó bóun sọ̀rọ̀ pé ṣé òun máa ń ránṣọ ọkùnrin. Òun sọ pé òun ò kí ń ránṣọ ọkùnrin. Mò ń rán ṣòkòtò obìnrin o, òun dẹ̀ rán ẹ̀wù obìnrin. Àmọ́ aṣọ ọkùnrin bí agbádá bùbá òun ò kí ń rán. Ó ní bàbá máyì bá sọ fún un pé is it tó pé ó lè gba iṣẹ́ yìí náà? Wàá dẹ̀ máa rán pé òun ní aṣọ ọkọ tóun fẹ́ rán, aṣọ ọkùnrin. Wàá dẹ̀ send ẹ̀ sóhun. Bá ní okay, irú materials ò lè fẹ́ rán. Ó ní kó ra àtíkù. Ó ló dẹ̀ send owó sóhun tó lágbo aṣọ yẹn, ó cost ẹ̀ ní 520. Ó ní gbà tó máa send owó sóhun, ó send 600 sóhun. Ó ní kó mú 80,000 yẹn. Ó ní òun náà rówó lórí kinní yìí tó lọ bá yẹn ra aṣọ. Ó ní kó má wọrí. Ó lóun ṣàròwó yẹn, inú òun dùn. Àwọn bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀. Òun send aṣọ yẹn sí wọn. Àwọn bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀. Ó láti bẹ̀ lọ ọ̀rọ̀ àwọn wọ̀. Ó náà ti ṣeun, máyì máa dà sóhun o. Ó ní òun pé psychopath ni. Òun ò mọ̀ pé nítorí ẹ̀, òun ò mọ orú ẹ̀dá tó lóun dà. Tó wá ń sọ̀rọ̀, ìyàwó òun, àtijọ́ yìí, òun ò súnmọ́ ìyàwó òun gbà. Òun ní bọ́dẹ̀ sí máa fẹ́ àwọ̀ tẹ́lẹ̀ lè súnmọ́ ìyàwó yín. Ẹni ìlú òyìnbó tó bá lọ fọ́ọ̀sì ẹ̀, orí èpo ẹ̀ ní bó ṣe wà yẹn, kinní kan, ó ló máa bá òun sọ̀rọ̀ gan. Tó wà níbi iṣẹ́ báyìí, á bá òun sọ pé nípasẹ̀ pé àwọn jọ máa ń sọ̀rọ̀, òun ò ráàyè lọ sórí live stream yẹn mọ́. Òun sábà lọ bẹ̀ mọ́ because táàmù tó bá lórí live stream yẹn ló máa pè òun, tá máa bá òun sọ̀rọ̀, let's talk, let's kinní kan tó máa sọ pé àǹtí lágbájá ti ń share live stream wọn sí òun. Á ní so òun wà important òun lọ. Àti ibẹ̀ lọ àwọn bẹ̀rẹ̀ sí get used to each other. Àwọn máa ń sọ̀rọ̀ gan at length. Gbogbo everything nípa family ẹ̀ lòun mọ̀. Ó send picture ara ẹ̀ sóhun. Ó send picture àwọn ọmọ ẹ̀ sóhun. Ó ní ó máa ń bá òun sọ̀rọ̀. Ó lè jẹ́ pé views wọn ni o. Ó máa ń send ẹ̀ sóhun pé see this is my daughter, this is my kinní kan, this is my igba. Ó náà ti ṣeun. Ó ní báwọn ṣe jọ ń ṣe nìyẹn. Ó ní kò wá sí nǹkan tí òun máa ń pọ̀ òun náà. Ó ní tóun bá sọ pé òun need anything fún àwọn ọmọ òun, máyì ó máa sọ pé tell me now. Ó ló máa ń fún òun nìkan.
ó ní owó tó máa ń fún bẹ́ẹ̀ òun dẹ̀ respect ẹ̀ bẹ́ẹ̀ tó bá fẹ́ ra ẹni tì bẹ́ẹ̀ bí oúnjẹ ó máa rán òun máa lọ nú ọjà wọn bá wọn rà wọn bá wọn tó fi mọ́ ẹ̀wà wá bíbá yìí á ní kó ń bá wọn bá wọn gbó tó bá wọn gbó wọn á sá tó bá ti gbẹ wọn bá páàkì ẹ̀ sínú kínní wọn á send ẹ̀ so bóun ṣe máa ń ṣe fún wọn nípa àwọn kan máa blend ẹ̀ àwọn máa fi ṣe mọ́ínmọ́ín ni so bóun ṣe máa ń ṣe fún wọn nìyẹn èlùbọ́ ni everything wọn bá wọn send ẹ̀ ó ní tàbí kó tó sọ pé kóun bọ́ òun pa ẹran àgbò pé ẹran àgbò wọn àwọn jẹ pé ibẹ̀ ó dẹ̀ wọ́n gan so wọn bá wọn gbé lọ sí kìnní kó ló pé wọn stop kí wọn máa send nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ wọn bá wọn gbé lọ sí kí lórúkọ ẹ̀ ẹbí micro oven wọn lọ bá wọn ṣòfò oven ṣe àgbẹ̀ ó máa tegun bẹ́ẹ̀ ni tegun yẹn máa fúyẹ́ wọn send ẹ̀ tí pé tó ń bá ti send ẹ̀ ní thank you so much ni wọ́n wọ́n pé ìyàwó yín adúrò nǹkan tẹ̀ ń ṣe yìí ìyàwó yín ò tó appreciate àwọn nǹkan tẹ̀ ń ṣe yìí ní ìyàwó wọn appreciate o gbogbo àgbà tó ń ti bọ́ wọn sọ̀rọ̀ gan kíní kan orí ọkọ tòun náà dẹ̀ lé náà ọkọ òun náà kì í kó bọ́ òun lájọṣepọ̀ náà dókítà tó bá wà gbẹ́ngbà mi tó bá wà nígbà mi tó bá ní àbálágbájá àtijọ́ ẹ̀ fún wa ní nǹkan kan ẹ̀ ṣe kíní kan wàhálà máa ń ṣẹlẹ̀ tó kó tó bá ní pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣe ojú ẹ̀pọ̀ rẹ̀ ọkọ mi ló máa wà mo dẹ̀ bí léèrè nǹkan má bí léèrè ní tìmọ̀ má bàa sọ ní tìmọ̀ ó ní báwọn ṣùjọ́ ń ṣe nìyẹn ó náà ti ṣeun àti ibẹ̀ lọ ìjọ kan ó ní ṣé òun ò ní bínú nǹkan tóun fẹ́ sọ fún òun ó ní ìjọ kan ó ṣe mistake ó send blue film sóhun wọ́n á ní bóun ṣe wá rí wọ́n á ní what is this immediately ó wá delete ẹ̀ wọ́n á ní I am sorry wípé òun mẹ́ta ti send ẹ̀ sí pé ó dá pé òun ò máa bá sọ̀rọ̀ ní gbogbo wà lórí kékeré ẹ̀ send sọ́dọ̀ ẹ̀ òun wá ní okay láwọn dídà kẹbẹ wọ́n ní lẹ́yìn ìgbà yẹn bíjọ́ mélòó wá ní pé ìgbà tó ń send sí ẹ̀ ṣé o lórí fóònù ẹ̀ ṣé o kì í wò ni ìwọ tó pé o kì í bẹ́ẹ̀ ṣeré ṣé o kì í bára ẹ̀ ṣeré ní wọn bára wọn ṣeré o ò ní rọ́bà tó máa ń lò òun ò ní rọ́bà ó bá sọ wọn pé okay don't worry I will make some order for you you have to be using it ọmọ ìkẹrẹ ṣì ní ẹ̀ náà how old are you you're just 42 years ó yẹ kó máa enjoy rẹ̀ ó ní ẹni tó ń sọ yìí ó ní kò ju bí i 45 years lọ kò ṣe kó bí ọmọ ìkẹrẹ ni o àbúrò dàgbà jù àìrè rẹ̀ bí i 48 pé bí ọkọ sọ pé bí ẹ tó kó wà lamẹ́ríkà lójú ẹ̀ ṣe wá kéré o bí i 50 ó ní sọ kò ṣe kó bí àgbàlagbà kan bẹ́ẹ̀ náà kò yẹ ṣọmọ ìkẹrẹ so òun 42 lòun ó dẹ̀ mọ̀ you're just 42 ẹgbẹ́ àbúrò mi nìyẹn náà you have to enjoy yourself ní kò báyìí kọkùnrin kan ṣọ ẹ̀dá arúgbó kalẹ̀ kí nìkan ló dé ọ̀dà fún oúnjẹ náà ó lóun ò mọ̀ pé nǹkan tó fẹ́ ọ̀dà nìyẹn wọ́n kọ̀ pé ń pé you have something from us kí nìkan láti bí báyìí nínú ìdẹ́nu òkè ìgbà tó máa gbé dé tó máa ṣe ló bá di oko rọ́bà kẹ̀ kí ni mo fẹ́ fi oko rọ́bà ṣe ó bá ní no now just to make yourself okay kíní kan ṣé o láì kíní ó wà okay wàá lò kíní kan ó ní wọ́n mọ bó ṣe ń lò wá lẹ́nu bó ṣe ń lò ní náà kíní kan ló bá sọ fún mi pé lágbájá ọmọ kan tó ṣẹlẹ̀ òun láìkẹ́ tẹ́lá tó máa múnú ara wa dùn ẹ ti má rí èmi náà ti má wò rè àwọn ẹni tó wá fẹ́ máa ṣe fún ẹ kákọ̀jọ́ máa múnú ara wa dùn ó ní báwọn ṣe bẹ̀rẹ̀ sí ṣe nìyẹn tó máa tẹ̀ tí wálé àwọn máa ní nice time àwọn báwọn ṣe bẹ̀rẹ̀ sí ṣe nìyẹn a ní kò ń gbé kìnìún rọ́bà yẹn jáde tó máa ti gbẹ́lẹ̀ òun á fi síbẹ̀ òun á ti bọ̀ abẹ́ a ní máa kó máa fi bẹ́ẹ̀ ní pé òun ló ń bá wọn sùn abẹ́rẹ́ sí máa dún ó di pé ṣọ́ọ̀bù gan ìjọba bá sọ pé ó fẹ́ bóun ṣeré báyìí òun lọ ṣọ́ọ̀bù ìjọ náà tó lóun lọ́wọ́ ọmọọṣẹ́ bí lòun fẹ́ tà ọmọọṣẹ́ òun sí láti máa bá a ṣe ìwé erépá bẹ́ẹ̀ yẹn so ilé ló máa wà tó wọn máa bá ṣeré ìgbà tó yá ó sọ fún wọn pé jọ yẹn pé kó máa jáde pé òun máa ra machine kan fún òun kó máa lò lé machine oníná kíní kan tó máa sọ pé ẹsẹ̀ tí ń rò kíní kan onígbà ó ní kò ti rà fún tó máa ti wálé wọn àbá gbé bọ̀ àbí kóun rà fún tó máa ti dé àwọn bẹ̀rẹ̀ sí ṣeré pa ó ní àti ṣeun onírọ́bà yìí tó bá ti ti bójú ara tó bẹ̀rẹ̀ sí pariwo onímọ̀ àwọn sọ pé you are safe it's me oya hold it call my name ó ní àbẹ̀rẹ̀ sí máa porúkọ ẹ̀ ọlá ó ní àwọn báwọn ṣe máa ń ṣe nìyẹn ó ní àṣebà ṣe àti ṣeun àṣe gbogbo ẹ̀ ló ń screen record tó ìbà Elédùmarè everything tó ń ṣe ló ń screen record ó ní kò sí pé screen record yẹn ló dùn òun ó ń take òun ó ń screen record gbogbo ẹ̀ pátápátá bóun bàtà àwọn bá ti ṣe nígbà míì tó bá wà ní bedroom ó máa gbé fóònù kalẹ̀ ni tó kó ti wá máa wọn lára tó máa ti lọ bedroom báyìí àwọn ọmọ tó pé àárọ̀ kùtùkùtù ti jú ẹ̀ káwọn ọmọ ohun tó lọ sí school ní ìsìn báyìí táwọn máa lọ sí school tán torí pé láàárọ̀ àwọn ìjọ máa wẹ̀ ni ó ní gbà míì
wọ́n nígbà míì tó máa bá wọn ṣeré ọjọ́ ẹ máa dark dákẹ́ wà bẹ́ẹ̀ á dark. Wọ́n ní ọmọkùnrin yìí wọ́n ní kí mi ò rí ọ̀dọ̀ yín dark á ní sọ pé òru làwa wà ilé wa láàárọ̀ lọ́dọ̀ tì í òru làwa ṣì wà bí nǹkan bí 5 làwà nǹkan bí 3 làwà oṣù àtọ̀nà everybody is sleeping, I don't want to wake anybody. And in my worry, yeah, point it, yeah, show me your bumble, everything. No fear of boy. Ó ní wá jíjọ́ kan bọ̀bọ́ ìwà wálé bó ṣe wálé sọ fún pé wọ́n ti wà Nàìjíríà o oníkọ̀dọ̀ wọn nínú òun dùn máa mìtì bọ̀bọ́ ìwọ̀n ṣe kíníkan òun múra òun ti ṣe irun bó ṣe pọ̀ wálé òun ti ṣe irun òun ṣe everything òun saint wẹ̀ ló bá kó lọ́dọ̀ bọ̀bọ́ yìí tó máa dé òtẹ́ tó gbà òun wọlé síbẹ̀ òkè yẹn sùtù ní ó wà òkè gan ọ̀nì báwo ni kíníkan wọlé ìwọ fún ìjù kámẹ́rà lọ ṣe kíníkan nínú òun dùn àwọn ríra wọn ó ní bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ sí pé ọ̀fẹ́ kùtùn lẹ́sẹ̀ ní kílódé òun máa sún ìgbà mọ́jú ni ó lóun sọ fún ẹ̀gbọ́n ọkọ òun pé òun fẹ́ jáde ó ní èdè ọkọ tó bá tiẹ̀ rí ni tí ọba yẹn bá dé ẹ sọ fún pé mo lọ́dọ̀ àǹtí mi báyìí báyìí àǹtí mi ẹ wo ọ̀bọ tí mo sọ fún pé wà lamẹ́ríkà tó ń tọ́jú mi yẹn ó dé níbo máa ṣe ó ní bóyá ṣe lọ nìyẹn ó ní àti ṣe ó ní àṣẹ kámẹ́rà wà ní gbogbo ibi tí kò sí suspect kankan bẹ́ẹ̀ jẹ́ ń sọ bí story yẹn ṣe lọ fún yín kámẹ́rà wà ní gbogbo ibi gbogbo igun lẹ́yìn ní kámẹ́rà wà gbogbo hòtẹ́ẹ̀ ni o kì í ṣe lé o hòtẹ́ẹ̀ ni kì í ṣe lé òun mọ bó ṣe ṣe bẹ́ẹ̀ kámẹ́rà yẹn wá ń tẹ̀lé àwọn kiri ni o olóhùn ò mọ̀ ó ní kì í ṣe pé bíyá báwọn ṣe bára wọn sùn níbẹ̀ yẹn táwọn ṣe bára wọn sùn bẹ́ẹ̀ everything wọn ní àwọn máa enjoy no enjoy tó kì í tó ń fẹ́ máa lọ́gọ́ ní kó máa tì ní àwọn ọmọ ohun tó ń fi lọ ní take send owó sí wọn wọn wò pé ọkùnrin báyìí àwọn ọkùnrin tó mọ ọmọge náà máa ń lé káàkiri ohun tó jọ 142 ohun tó lè ti bímọ tán I just like your body I like everything about you I do this ó tún ṣe báwọn ti bẹ̀rẹ̀ àwọn sùn nìyẹn láti yàrá bọ́ sí tọ́lẹ́tì bọ́ sí kitchen kò sí kitchen bẹ́ẹ̀ alásọdùn ní míàbí ẹ mọ́ bínú bọ́ sí tọ́lẹ́tì bọ́ sí yàrá bọ́ sí ibi tó ti jẹun but everything lè làwọn ṣe ń bára wọn sùn bẹ́ẹ̀ ni suit ni wọ́n gbà bọ́ sí ibi tó ń ṣe táwọn ti ń jẹun bọ́ sí kìnìún kò sí kò wá sí eré táwọn ò ṣe bó ṣe ń tìbọ̀ òun lẹ́nu ló ń tìbọ̀ òun ní kinní kan ó dẹ̀ fẹ́ràn kí ẹ máa mu okó ẹ̀ ó fẹ́ràn kí ẹ máa mu ẹpọ̀n kí ẹ máa mú moko ó láìkẹ́ gan àmọ́ òun ò lè mu ọ̀bọ̀ yín o ó sọ ó ní òun ò láìkẹ́ òun ò ṣeré òun ò dẹ̀ fọ́ọ̀sẹ̀ àmọ́ kò ṣeré tóun ò ṣe fún ẹni tó ń tọ́jú èèyàn ó ní kò ṣeré tóun ò ṣe fún nígbà tó ṣàṣetán tó lọ padà ó ní machine tó promise òun ó ló ṣe o machine tó promise òun ó ló ṣe lóun dẹ̀ ń lo nǹkan ó ti kọ́ àwọn ṣe ń lo dídò tó máa ní pé ara òun ń lò òun ò lẹ́lòmí òun nìkan náà lòun dé tì ó níjọ́ kan wọ́n wà ní ṣọ́ọ̀bù òun wà ní ṣọ́ọ̀bù òun wo style lọ́wọ́ níbi aṣọ fún ọmọọṣẹ́ òun ó ní fún àwọn ọmọọṣẹ́ òun wá fi style hàn wọ́n àwọn wò lórí YouTube àwọn wò lórí kinní ó ní bí mẹ́sẹ̀jì ṣe wọlé nìyẹn bó sọ pé àǹtí mọ́mì ẹni mẹ́sẹ̀jì wọn ní mẹ́sẹ̀jì tá a ló sẹ̀ǹdẹ̀ ó sọ pé kò lórúkọ o gbé wá jẹ́ kí n wò ó ní olójú òun ó dì máa sọ fún ọmọ yẹn pé kán wo mẹ́sẹ̀jì yẹn bọ̀ tó ń wò ní tó fẹ́ sẹ̀ mẹ́sẹ̀jì sóhun wọn àti bọ̀bọ́ yẹn náà àwọn tẹ̀sí sọ̀rọ̀ táwọn afẹ́jọ́ sọ̀rọ̀ òun mọ bó ṣe máa bá sọ̀rọ̀ tó bá ti rí gbọ́ sọ pé ọlá mi mo ti mọ̀ pé bọ̀bọ́ yẹn ni ó sọ pé kò lórúkọ òun máa ní kọ́ sí bójú yẹn èmi nìkan ní kókó máa ní káwọn ọmọ yẹn ṣe ni wọn náà ti ṣe behold ìgbà tó máa débẹ̀ àwọn fídíò òun lòún bá ń bẹ̀ ìwé tóun ti ṣe pàlà tóun ti ń mú oko lóko tóun ti ń ṣe gbogbo ẹ̀ ìgbà tóun ṣe ń wẹ̀ ní bedroom àṣé every down thing lọmọkùnrin yìí screen record ló ń record ó wá screen record ẹ̀ ta ló send ẹ̀ sóhun ẹni wá sọ wípé òun ò ní kó má sọ fún Ọlásùnkànmí o Kànmí ní ìyàwó ẹ̀ pé òun ní kó má sọ fún Kànmí o bọ̀ tó bá sọ fún Kànmí mo máa post fídíò ẹ̀ sí the whole world I am not in Nigeria you cannot get me tomorrow bóyá tó kọ́ mo wà ní Nàìjíríà ni màá sọ pé àwọn a máa lọ fi law enforcement kí ni kọ́ ó lè rí mi bó ló ti fẹ́ rí mi olórí burúkú gbọ̀kọ̀gbọ̀kọ̀ yìí èmi ń ṣiṣẹ́ ní Amẹ́ríkà ń bí báyìí ọkọ mi ń send owó sí ìwọ tó wà Nàìjíríà you think you can break my home wọn bí ẹ dá sí mo máa send the picture yìí sí gbogbo àwọn family ẹ pátápátá I have hacked into your phone mo ti ń dẹ́ tipẹ́tipẹ́ you think you are wise
tó bá sọ fọ́kọ mi, we're going to fight about it and we forget about you. Mélòó ni irú ẹ̀ tó wà lọ́wọ́ mi. Ó ní bó ṣe send àwọn fídíò mi nìyẹn. Ó ní time tó send fídíò yìí, mo ṣe fídíò òun ló wà lọ́wọ́ ẹ̀. Ó ní fídíò àwọn obìnrin míì ni. Ó ní sí. Ó ní àwọn fídíò obìnrin míì wà lọ́wọ́ òun o tó send sóhun. Ó ní bó ṣe ń wò báyìí. Òun ṣáà ń wò. Orí òun ò ṣiṣẹ́ mọ́. Apá òun ò ṣiṣẹ́ mọ́. Òun ní aṣọ tó ń wọ̀ lọ sọ́dọ̀ Ọlá nígbà tó ń lọ sọ́dọ̀ Ọlá. Ta ni ó tún béèrè ọkọ mi ló send òbú ẹ sí, ló send kíní ẹ sí, ló send kíní kan sí ẹ̀yin ọkùnrin. Ó ti ẹ̀fẹ̀ yànlẹ̀. Ó fẹ́ nílùú kan báyìí lórí fóònù. And you know you and your wife share the same phone and the same iCloud. Fi secret bù fúnra yín. Ẹ̀yin ọkùnrin kò tẹ̀tẹ̀ tún wá wà. Ibi tó rí burúkú lẹ́gí mọ́ yín dé. Àlè má fi ń parí ìjà láàrin ẹ̀yin àti ìyàwó yín. Àlè ẹ fi parí ìjà láàrin ẹ̀yin àti ìyàwó yín. Pé òòrè ó bò gẹ̀yìn ni. Mo kàn mú ṣeré, mo kàn jẹ nǹkan tí màá jẹ lára ẹni. You know I cannot. You know you are my wife. Akíndé kan ogun máa pa yín ni. Ẹ sì mọ̀ pé àwọn obìnrin yẹn wà valuable àbí vulnerable. So you use them. After you use them, you leave them. Look here. Ṣé wọn kàn tán pè lóògùn yóò padà pọ̀ ni, yóò pọ̀ tìrantìran ni, yóò pa ìyàwó rẹ̀ hùn. Bẹ́ẹ̀ ntẹ́ fi tó fi ń parí ìjà yẹn. I think, see, let me tell you something. There is something I want to tell you. I am not. Kí obìnrin yà lè kó dáa àbí? Fine, bó ti bọ́ sí ẹlẹ́nu kó dáa. But gbọ́ mi dáadáa. Àwọn wo lobìnrin bá yàn lè? Ẹ ti mọ̀ pé àwọn obìnrin yìí wọ́n wà vulnerable. So you go to them. Ẹ ti mọ̀ pé wọ́n ń jìyà. Ẹ ti mọ̀ pé Nàìjíríà yìí àwọn ọkùnrin mi wà responsible. Ẹ̀yin náà dé wà responsible bí tẹ́ ti ń bọ̀. Àwọn obìnrin yẹn ni o. Àwọn kan tí ò tí wise ni. Àwa ti wise àti mọ̀ yín. Alátànjẹ ni yín. Dá síyàwó ilé yín. Ẹ kàn ń dá sáwọn tó wà ń ta ni. Dá síyàwó ilé yín. Bó ti wọ́n emotional. Ọ̀rọ̀ yín kò yẹ kó lè tó báyìí náà. Is it my story? No. No, it can never be. Ló bá ní, ṣó oròbíyá mo bá ìṣeré ni. I'm going to post on it now. I'm going to do the yẹn náà ní ìsìn tó bá mi sọ pé rubbish tó ṣe kí ní kan. Mo ti post sórí Telegram. I have my page on Telegram tí mo ti máa ń post here. Yes. Ó mọ̀ kó wà lọ́wọ́ mi o. O lè bá chat. Ó mọ̀ kó wà lọ́wọ́ mi. Ó ní bó ṣe kọ́ ti fóònù. Bó ń ṣe pé nọ́mbà ọ̀bọ yẹn nìyẹn. Gbà tó ń pe nọ́mbà ọ̀bọ yẹn. Ó máa ló píkẹ̀. I know you are going to call him. Ẹranko. Ó náà wà mí báyìí. Sọ̀rọ̀ náà. Sọ̀rọ̀. Kí ẹ̀yin méjèèjì kẹ́ bára wo tó bá sọ̀rọ̀ bó ṣe wà ó máa bára ẹ̀ ní straight. You know you don't even have mouth. Ó mọ̀ pé ẹranko ní ẹ́. Most of you tẹ́ wà l'Amẹ́ríkà yẹn iṣẹ́ ìyàwó yín lẹ fi ń jẹ. Iṣẹ́ tẹ̀ ń ṣe kò san bills yín. Tó bá dẹ̀ san bills yín gan sef gan. Iṣẹ́ ìyàwó yín office support yín bẹ̀. Ẹ̀yin sanwó ilé. Ìyàwó yín sanwó oúnjẹ ni. Ẹ̀yin sanwó oúnjẹ. Ìyàwó yín san mortgage ilé ni. Nígbà tí tó ń dasí papọ̀ bẹ́yìn sóyẹ kó máa yàn lè olórí burúkú ọkùnrin ni ẹ́. Tó bá ti àfẹ́ yàn lè sóyẹ kó máa keep àwọn nóòdù sórí fóònù ẹ̀. Ẹjọ́ ṣe 50-50 ńlé. Ìyàwó ń kówó tiẹ̀ fún ẹ. Owó tó yẹ kí wọ́n kó kẹ́ẹ̀dọ́ fi ṣe family wọ́n kó fún girlfriend ní Nàìjíríà lórí burúkú ni ẹ́. Ló bá ní so I know mo mọ̀ kó máa pè é kó lè sọ̀rọ̀. Don't call this number again. I'm going to block you straight away from this number. You deal with me if you want to talk to my husband. Anything you want to tell him, tell me. Ó lóun bá bẹ̀rẹ̀ sí ń sunkún. Ó láti ṣeun, ó ní ẹkún ni mò ń sùn. Gàtí wá kọ́ ti fún un. Lóun wá wò pé ẹ ti ẹ̀ dúró ná. Tóbìnrin bá lọ post nǹkan tó fẹ́ post nǹkan. Ó lóun bá kọ mẹ́sẹ̀gì. Ó bá sọ pé ó tí ẹwọ́ ẹ bá post kìíní akédèkéde ó ń ṣe send message sórí fóònù. Bọ̀bọ́ yẹn message ó máa deliver wọ́n ti block òun. Òní kò ń pè direct kò lọ wọ́n ti block òun. Òun á bá lady yẹn sọ̀rọ̀ pé mo mọ̀ pé mo ti ṣẹ̀ mo mọ̀ pé ìgbà tí mo ṣe ò dá mo mọ̀ pé èmi kò mọ wá bọ́kọ ẹ̀ o ọkọ ẹ̀ ló wá bá mi o. Nígbà tó wá bá ìwọ tí wọ́n bá sọ pé no you are not doing ṣé ó máa wá bá ẹ ṣé ó máa continue pẹ̀lú ẹ but because o ti mọ̀ pé tó wà nílùú òyìnbó ni yes you want to make use of him you want to collect his money you want to do this náà nǹkan tó mọ jẹ́ ló ti yú ẹ yẹn I want to deal with you honestly speaking my post
I'm going to post it on Telegram. Honestly speaking, my post here. Tí bá yẹ sí post ẹ̀ tọkọ sí kò tó fẹ́ ṣe. Ló ń bá ní, ibo lòun fẹ́ wọ̀ lọ? Picture òun, fídíò òun, gbogbo tó ń ṣe yìí. Kò tẹ̀ kí wọ́n aṣọ ẹyọ kan. Kò ń ṣe méjì, kò ń ṣe mẹ́rin, kò ń ṣe márùn-ún. From the room, and the funny part of it ni pé obìnrin fún ara kò sí face ọkùnrin ń bẹ o. Face ẹ̀ wà ń bẹ but wọ́n ti blunt face ẹ̀. Wà blunt so mi wọn ò rí face ẹ̀. Wọn ò rí face ẹ̀, wọn ò rí nǹkan ọmọkùnrin ẹ̀. Bọ́dí bó ṣe ń wọlé sóun lára, wọ́n rí abẹ́ tòun, wọ́n rí gbà tóun mú abẹ́, tóun mú nǹkan ọmọkùnrin ẹ̀, everything ni wọ́n rí. Kódà gbogbo yẹn ní tattoo lápá, tattoo apá ẹ̀ yẹn wọ́n tún cover ẹ̀. So wọ́n take time wọn láti ṣe àwọn nǹkan yẹn, wàá take time ẹ̀ náà láti cover face òun. Ó ní for long, òun ṣáà ń ronú. Telegram. Ibi tó post àwọn fídíò àwọn ladies yẹn sí, ó ṣe ẹ̀ sóhun, òun orí Telegram yẹn. Ó lóun bá nude tó pọ̀ gan lórí Telegram channel yẹn. Òun bá nude tó pọ̀ mẹ́gan. Ó bá kúrò ńbẹ̀. Ṣé àwọn people yìí, ṣé wọ́n jọ ń ṣiṣẹ́ ni? Ṣé ọkọ ó ní kí ìyàwó lọ máa ṣe, ìyàwó ló ní kọ́kọ́ máa lọ ṣe wá ni, kó lè bá máa rí nude. But èlò náà fẹ́ pa lórí Telegram yìí. Àdúrà owó tó ọmọkùnrin ti ná fóun. Kí ni irú ilé? Kí irú èwo lélẹ̀? Òun rẹ̀ ní bọ́ọ̀ sọ. Ó ṣàn pariwo, ó ní òun bá sọ fún òsì ẹ̀ pé nǹkan báyìí ló máa ń ṣẹlẹ̀. Nǹkan báyìí lòun fèsì o. Ó bá ní kí ló ṣẹlẹ̀? Ó bá ní òun náà ti fèsì ẹ. Abájọ tó ní pé kí n má wá sórí live tó máa dì tó dàbí ẹni máa bá mi sọ̀rọ̀. Èmi náà òun náà ti fèsì ẹ o. Kódà ló bá sọ fún pé àwọn méjì bá jẹ ìṣòro ẹkùn àrùn mọ́ra. Ìyẹn náà ti fèsì ẹ. Ó sà sọ pé Ọlọ́run ló yọ òun o. Ọlọ́run ló yọ òun pé kò tí ì wà tó wálé yẹn ó yẹ kóun lọ rí. Òun ò lọ rí ni o. Kí ló tó padà sí Amẹ́ríkà sí báyìí torí òun busy. Iṣẹ́ òun kìnìkan. So òun ò ráyè lọ rí ni obìnrin kan bá send kìnìkan sí mi. The same number ni. Oníbàárà méjì omi ti ara wọn nìyẹn. Ó sì àwọn òde ríra yìí. Báwọn ṣe ríra nìyẹn pé nǹkan báyìí lójó ń ṣàwọn. Nǹkan tó ń ṣe ẹ́ ló ń ṣe èmi náà. Kò sí wàhálà ń bẹ. But ó sì yẹn òun kéré ní tiẹ̀. Screen record gbàtànjọ́tọ́jọ́ kọ́ọ̀lù tó ń fọyàn hàn, tó ń fi òyìn tí ó fọyàn hàn, ó fìdí hàn, ó fi ojú ara hàn, ó ṣe gbogbo ẹ̀ hàn. So ìyẹn ló ní pé so báwọn ṣe ní pé okay. Ó ti block èmi náà lọ́dọ̀ ẹ̀. Wọ́n orí TikTok máa yẹn ti block wọn. Ó láwọn ajákẹ́. Ló wọn sọ fún yàwó pé tó fẹ́ post ẹ o but èmi ò ń ṣàwọn yòókù tó post nídùú wọn o. Tó bá post tó tèmi èmi máa deal pẹ̀lú ẹ̀ ní gbogbo ẹ̀ máa bẹ́ẹ̀ fà tó máa tóra wọn. Ìyàwó sọ pé sí ẹwọ́n tó halẹ̀ mọ́ òun dẹ̀ máa post ẹ̀. Ó dé bó ṣe post òun gangan ó post ẹ̀ sórí Telegram yẹn. Ọkọ òun ṣe tó máa ń lo kinní kò tí ì post àwọn yòókù screen record ọyọ kan ó post ẹ̀ sórí Telegram yẹn. Ọkọ òun kì í ṣe tó máa ń lo Telegram kò ṣe TikTok gan tipátipá ń force ẹ̀ wá sí TikTok ni. Ó ní tá àǹtí ṣeun òun kọ́kọ́ kúrò lórí TikTok ni WhatsApp òun kọ́kọ́ kúrò ń bẹ̀ náà. Nígbà tó wá pẹ́ díẹ̀ o nǹkan rẹ̀ kọlù náà níjọ́ náà ni ọ̀sánjọ́ ẹ̀ tó ń jókòó wá dé dàrí ẹ̀sìkò ló bá pè òun. Ẹ̀ ló ta ló ń sọ̀rọ̀ ó bá ní òun ní ọlá aboyún ó ní Ọlákànmí. Mr. Ọlákànmí bẹ́ẹ̀ ṣe wáyé alálẹ̀ òní jẹ́ kó dáa fún yín ẹ máa ṣorí burúkú ni ẹ máa rìn lọ ni ẹ máa gbọ́mọ sí ni ẹ máa ṣe kíní kan ni. Wọ́n sọ pé I am sorry má tún ṣépè fún mi mọ́ jòtòrò náà mo wà I'm very sorry òní ṣorí burúkú jọ I have to see you now òní bóyá ti fẹ́ rí mi ṣé wọn wà lamẹ́ríkà ni àwọn wà Nàìjíríà àwọn láti ríra àwọn nísìn onígbà táwọn máa ríra ó lóun padà rí ó bẹ̀ òun ó ṣe gbẹ òun ní pé òun ò lè wá síbẹ̀ o so ẹ fẹ́ pa òun ni òkè kó òun bùkún ibi tóun ti máa ríra òun bá sọ fún wòsì yẹn wọ́n ní báwọn ṣe bùkún ẹ̀ ní nígbà táwọn máa padà rí wọ́n ní egbò tó wà ní ẹsẹ̀ Ọlákànmí yẹn tẹ́ ẹ bá rí egbò ẹsẹ̀ tí ẹ bá tì kábọ̀ ó ló máa wọlé. Ó ní I don't know I have diabetes and it turned out to be like this. Káwọn dáríjì òun kò mọ̀ pé ó sì yẹn máa wá gbà tó máa rí ó sì bẹ́ẹ̀ ìyẹn náà tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ ojú èpè fún ó wà bẹ́ẹ̀ pé ìyàwó òun ó wà kí fóònù òun ni ṣe ìrànkọ́ Amẹ́ríkà òun ó kí ló tẹ̀lé náà sí screen record for the first place
òun fi múnú ara òun dùn ni kì í gbà kó òun bóun lájọṣepọ̀ kì í gbà kó òun ṣe báyìí òun fi múnú ara òun bó ti gbàtẹ́ wá last time ní last year lè gbò lẹ́sẹ̀ gbà yẹn òun ti ní diabetes gbà yẹn òun treat òun ò mọ̀ pé kinní kan egbò ṣe wá tó kó ṣàjọ kó dáríjì òun wá tọ́jú ẹ̀ Nàìjíríà ni òun wá ṣe kinní kan ni ó ní òun ní diabetes ó ní òun mọ̀ nǹkan tó ń ṣe ó ṣàyọ̀ ṣubú bí wàhálà náà ni láàrin ìyàwó àtọkọ ṣe ní tí marriage bá ti wà tọ́sí kí wọ́n kó máa bá tiẹ̀ lọ kò sí big deal bẹ́ẹ̀ ìyàwó ló kọ̀ ọkọ ló kọ̀ o ò ṣayé bẹ́ẹ̀ mo sọ fún ẹ àmọ́ rọ́ ni I want my marriage to work when God èmi náà bẹ́ẹ̀ ni o marriage mi jó work o so wọ́n ṣàṣe gbàdúrà fún Mr. Akanmu àwọn sọ pé ẹ wò ó ẹ má pe nọ́mbà mi mọ́ o ìyàwó yín ti post òun ni ẹ̀wọ̀n rí kó post ìgbà tó yà òun tẹ̀lé report page yẹn wọ́n ti bring page yẹn down ló tẹ̀yìn skin record sílẹ̀ nígbà tẹ̀ mọ̀ pé wèrè níyàwó tẹ́ fẹ́ sílẹ̀ àti pé ẹ̀yin gan ìkà nìyẹn báwọn ṣe sọ̀rọ̀ nìyẹn o post náà ó sọ̀rọ̀ ó dẹ̀ fáwọn olówó ó dẹ̀ bá tiẹ̀ lọ àwọn náà dẹ̀ bá táwọn lọ tójú àwọn ọmọ pé bó ṣe ń rí tó bá ní kàn pé bó ṣe ń rí kàn pé wá ó ní bó ṣe ń rí gangan àwọn làwọn ń jẹ́ bẹ́ẹ̀ ó ní táìmù ìgbà tó fi ń threatening àwọn yẹn ó ní àǹtí Ṣeun táwọn bá mu omi báyìí àgbà mú jáde táwọn bá jókòó báyìí ẹkún ni ó ní ẹ̀rù sáà ń ba àwọn ó ní kì í ṣe pé ó ní ṣe second born àwọn kò sórí page kò sórí íńtánẹ́ẹ̀tì tí ò sí ọmọkùnrin yẹn kò sí kò dé fóònù òun gan máa sọ pé mọ́mí who is this Ọlákànmí ọ ní pé ọlá mi she is my friend o tó wà ní US your friend ó ní ìyẹn máa mọ everything ó ní tí ìyẹn tó mọ wọn yẹn bá rí ó ló máa kọ àwọn níyà pátápátá ni láti gbà yẹn báyìí wọ́n ti wò pé wo kó máa tọ́jú àwọn ọmọ òun orí òun òyìn àlè òun àgbà ká mú so tó máa pe bó ti ń rí òun gangan lòun jẹ́ bó ti ń rí. Thank you for watching this amazing story, true life story. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share, ẹ bá wa like, ẹ bá wa comment. Ọwọ́ tẹ́ fi ń like, tẹ́ fi ń share, tẹ́ fi ń comment ní fi gbọ́mọ sí. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di. Láṣẹ Èdùmàrè. Thank you so much.